You are watching My Naija TV. Gbogbo ẹni tí ò bá bá Muhammad ẹ bá mi yóò kó kárí ọlá. Ṣé gbogbo àwọn tá a wá bí lẹ́yìn àwa ń torí Muhammadu ni? Àbọ̀rẹ̀ tọ́lọ́hùn ṣe fún wa kò tó láti dá òòṣà sí Muhammad ni. Tó bá wá rí bẹ́ẹ̀, láàrin èmi àtẹ̀yìn obìnrin nìkan ẹ fà àwọn ọkùnrin sílẹ̀. Ẹ jẹ́ ká àwọn ẹni tí ó gbé bá òkè nínú àwa méjèèjì o. Àwọn ọkùnrin ti yá àmọ̀ báwọn ò lè pariwo. Wọ́n yá darapọ̀ mọ́ yín. Ó yá gbogbo ọkùnrin tí ń bẹ níbí ayọ̀wọ́ ànábì ká lè mọ̀ dáadáa. Aya yín ni o. Aya yín ni o. Akọ́lọ́wọ́ bàbá ìgbà gbogbo ọbọjọ́ gbogbo àsìkò gbogbo. Ọba mi wákàtí gbogbo. Ọba tó ní wá tó ní gbogbo ìmọ́lẹ̀ wa. Ọba tó láyé tó ní gbogbo ayé wa. Ọba tó ní kọ̀ọ̀rọ̀ tó ní gbangba wa. Akí ọ̀ká bíyèsí aláròjinlẹ̀. Látàwọn ọlọ́run ọba tèmi nìkan ṣoṣo ni mo fi ń kádé wálé Muhammadu. Kárí ọlá Muhammadu. Mo sì tán bá Muhammadu. Mo sì tán bá Muhammadu. Ni mo fi kí bàbá mi orílẹ̀ ìṣẹ́jú márùn tí ń lè lò kó fi kí gbogbo àwọn tó gbé mi dúró. Ayé ṣe ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́rẹ́pẹ́tẹ́ gbogbo àríwúdá pátápátá. Ṣùgbọ́n lẹ́ni ìṣẹ́jú márùn tí wọ́n bù mí o. Ẹ̀jẹ̀ ń lo díẹ̀ níbẹ̀ ní dánú dúró. Kò má dábí àpò òdìdí ni ó dára ọmọ táyé bí. Ìyá kékeré kò tí ó ṣe jí bẹ́ẹ̀ lọ sí ibi ẹ̀kọ́. Àmì aṣọ àlàyé tí kò báyé ń gbé. Bàbá mi lẹ́ni. Bàbá mi nìkan. Bàbá tó mọ̀ mí tó tọ́ mi tó rẹ̀ mi ò tó sọ mí dèèyàn káyé pé wò káyé ayé. Bàbá wa ṣe ò àná fi mú bára wò. Bàbá oníwà tútù. Bàbá oníwà pẹ̀lẹ́ o. Bàbá tí kó gbogbo ọmọ lọ́mọ lápapọ̀ tí sì ń sọ wọ́n lórí ire. Bàbá o, òní wọlé bàbá wa náà fi mú bára kù kó sunkún. Nǹkan ni, kéwù ni, ìmọ̀ ni. Tó o bá lọ mọ kéwù, òní lè ké ibi ti bàbá wa. Tó o bá tún lọ mọ mọ́tìkì, òní
Masha Allah. Gbogbo bí tó bá ti ń gbọ́ yìí, oníkàlùkù ló ń style tiẹ̀. Lánàá àádá wọlé wáyé iná àádá. Gbogbo bí tó bá ti pàdé ìyá kékeré ìlú ọmọ bọ́ ọlọ́run máa ṣàdé kí kíní náà máa pẹ́. Ọlọ́run máa ṣe kí ìyá kékeré ìlú máa padà sí ìlú. Ẹ ṣe àmì lẹ́ẹ̀kan náà. Ó yẹ ní sallallahu alayhi wa sallam. Ẹ máa gbọ́ pé ìyá kékeré ìlú sọ pé tèmi yé mi, mo tẹ̀lé mú wọn mọ́. Stay tuned for more interesting programs on My Naija TV.